ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń wo ẹ kú gbádùn àsìkò yìí ọ̀dẹ̀ ọdún bí o ṣàlàáfíà lẹ́wà ṣàlàáfíà ni mo bá yín o kò tójọ́ méjì jọ́ mẹ́ta alẹ́ lẹ́yìn wà ẹ̀ka alẹ́ o ọ̀sán lẹ́yìn wà ẹ̀ka àsán o òwúrọ̀ lẹ́wà ẹ̀ka àárọ̀ o bó bá sì jọ̀wọ́ ìyálẹ̀ta ẹ̀kú ìyálẹ̀ta o tó ẹ̀tún kó àmójúbà mi o olólùfẹ́ yín Ọ̀mọ̀wé Kolawole Ladoke lórí ètò yín ètò wa Akagbadun Litireso Yorùbá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹgbàágbèje àwọn èèyàn ni wọ́n ń pè ní Ọ̀mọ̀wé Ladoke sí òsì kí ló dé kí ló ṣẹlẹ̀ àwọn ti gbọ́ mi ó tójọ́ mẹ́ta ẹ má ìbínú ìdọ̀bálẹ̀ mi rèé o ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní ẹni táyé òjì ó sinmi ó sàn jẹ́ ni ayé gbàgbé ẹ̀ lọ ó tójọ́ mẹ́ta ní tòótọ́ ó tójọ́ mẹ́ta ní tòótọ́ ọwọ́ mi ló kún níbi tá a wà yìí nǹkan kan ò ṣe mí o orí ò fọ́ mi ẹ̀dọ̀ ò dùn mí ìkòkò lára ó tá le ọwọ́ mi ló kún a ní àti ẹ̀mọ́ ọjọ́ mi lójú lórílẹ̀‐èdè Amẹ́ríkà tá a wà yìí èèyàn èèmọ̀ tọ́jọ́ fi í lọ kádìjú káyà pápápá ṣe lọ́jọ́ ọ̀hún sáré kí Ọlọ́run Elédùmarè kó jẹ́ ká rí àánú gbà fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ Akagbadun Litireso Yorùbá òun la pètò live and direct náà lẹ ṣì ń wò mí bá a ti ń ṣe òun náà lẹ ń wò mí ẹ má jẹ́ àgbàgbé ìṣe wa o ẹ pín kó kárí ilé kó kárí oko ẹ bá mi pín kó kárí gbogbo ibikíbi tí àwọn tó gbọ́ èdè Yorùbá àtàwọn tí ò gbédè Yorùbá tí wọ́n wà ẹ ṣeun ojú òní tì yín o ojú kì í ti náà lẹ́ ojú òní ti gbogbo wa lágbára lọ́wọ́ Elédùmarè bí ò sí ẹ̀yin bí tẹ́ ẹ wà èmi ò sí ààrín bí tí mo wà yìí ẹ ṣé mo dúpẹ́ abala méjì òun ni ètò yìí pín sí abala àkọ́kọ́ òun la ti ń gbara wa nímọ̀ràn bí èèyàn ti ń rìn nínú ayé tí èèyàn kì í jìn sọ́fìn abala ìkejì òun náà la ti ń ka Litireso Yorùbá ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ gbogbo ẹ̀ náà bá a ti ń ṣe nù ní pápápá eléyìí tí ẹyẹ sọkà ẹ̀jẹ̀ ń tẹ̀síwájú ká lè máa tẹ̀síwájú ká sún síwájú níbi tá a ti dánu dúró níjẹ̀jọ́ ṣùgbọ́n kí ni tá a fi gbara wa níyànjú ní abala tá a ti ń gbara wa nímọ̀ràn ọ̀rọ̀ àṣírí kí ni Yorùbá ń pè ní ọ̀rọ̀ àṣírí ọ̀rọ̀ àṣírí jẹ́ ní téèyàn ṣe lọ́jọ́ ní téèyàn fi pamọ́ tétí kejì àbẹ́tí kẹta tí ò gbọ́dọ̀ gbọ́ bọ́bá ti ń di pé etí kejì etí kẹta ń gbọ́ èèyàn kì í ṣe àṣírí mọ́nà ǹjẹ́ lẹ mọ̀ wípé àìlèfẹnumẹ́nu àìlèfètèmétè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé wọ́n ti sọ ọ̀rọ̀ àṣírí ayé wọn lé ọ̀tá lọ́wọ́ gbogbo ohun tó yẹ kó wá sí ìmúṣẹ ọwọ́ á di kòròfo kò lè wá sí ìmúṣẹ mọ́ ẹ mọrúfẹ́ ẹni tẹ́ ẹ mọ sọ̀rọ̀ àṣírí ayé yín fún ọ̀rẹ́ mi ni ọmọ ìyá mi ni àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni ọ̀rọ̀ àṣírí tí ò yẹ kí wọ́n ó sọ síta wọ́n bá sọ lé onítọ̀hún lọ́wọ́ nígbà tí wọ́n bá sọ èèyàn náà sọ fún èèyàn mẹ́wàá tẹ́ni ń sọ fún òun náà tún sọ fún èèyàn mẹ́wàá míì n ò sọ pé ká má fi ọ̀rọ̀ àṣírí pamọ́ sí ẹni tá a bá lérò pé ó yẹ ká fi pamọ́ sí lọ́wọ́ o ṣùgbọ́n ẹ jẹ́ àmójú ẹni tá à ń sọ̀rọ̀ àṣírí ayé wa fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni wọ́n ti ro ọmọ wọn pa àbẹ́ẹ̀rí wọ́n ní kọ́mọ mi wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ ọmọ tí ò tí ì ṣe interview tó ti ń pariwo ara rẹ̀ wọ́n ní wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn eléyìí ọba gbé wọ́n lọ gbé fẹ́lòmíì ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ rìnrìn àjò wá sókè òkun òun lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́sẹ̀ tí ń bọ̀ kò tí ì gba físà o ìjẹ̀jẹ̀ ń lọ fún interview ni o ẹ wo irúfẹ́ ìgbésẹ̀ báyìí àìlèfẹnumẹ́nu àìlèfètèmétè ìwọ̀fà àlàbá torí òkú gbígbẹ lórí obì tí òkú gbígbẹ orí obì tó sọ fún àlàbá wípé ìwọ̀fà àlàbá ẹnu ẹ̀ ni ó pa ọ́ ẹ jẹ́ á kíyèsẹ́nu ká mọ̀ bí a ṣe ń fi ọ̀rọ̀ àṣírí pamọ́ ká mọ̀ bí a ti ń ṣe ọ̀rọ̀ àṣírí lọ́jọ́ n ò sọ pé ká mọ̀ lẹ́ni tá à ń sọ àṣírí fún o ẹ má ṣì mí gbọ́ o ṣùgbọ́n irúfẹ́ ẹni tí à ń sọ̀rọ̀ àṣírí ayé wa fún irú èèyàn wo ni ṣẹ́ni tó ṣe é fi ọ̀rọ̀ àṣírí pamọ́ sí lọ́wọ́ ni àbí ẹni tí wọn ò jó lẹ́nu
nígbà tí wọ́n bí ńgbà kékeré rẹ̀ ẹ̀rẹ́ lómi wọn ló jẹ fùrọ̀ ẹ̀dìẹ jọ́jọ́ bó bá rí lè yóò sọ fún bó bá rí tọ̀ yóò sọ fún. Ẹ jẹ́ á kíyèsára o, ẹ jẹ́ á kíyèsí ẹnu wa ká mọ irúfẹ́ ẹni tá a máa sọ̀rọ̀ àṣírí ayé wa lé lọ́wọ́. Ọ̀tán lẹ́nu ó kùnkùn lábala tibẹ̀. Ẹ má gbàgbé o pé bẹ́ẹ̀ ṣe ń wò mí ní Facebook yìí ẹ bá ń fọn káàkiri ayé, bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀tún máa rí mi wò ní YouTube lórí ìkànnì Kolawole Ladoke, lẹ́ẹ̀tì máa rí mi wò ní YouTube. Bíyàn ṣe rí lábala bẹnu. Ẹ jẹ́ á tẹ̀síwájú nínú ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ tá ń kà, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ. Ṣé ẹ gbàgbé ibi tá a ti dánu dúró ní nǹkan bí ọ̀sẹ̀ 3 àbí 4 sẹ́yìn? Tẹ́ ẹ bá gbàgbé ẹ jẹ́ rán wa létí níwọ̀nba. Ẹ rí pé mò ń sọ fún yín, mo ní obìnrin kan ló bí ọmọ àdánwò kan, ọmọ tí wọ́n bí lóòjọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní rìn lóòjọ́ tó sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lóòjọ́. Mo sì ṣe àlàyé ọ̀rọ̀ bí ọmọ yìí bó ṣe fìdán han àwọn èèyàn. Ibi tá a ti dánu dúró ní bí ọ̀sẹ̀ 2 àbí 3 sẹ́yìn, níbi tí mo ti ní adáǹṣe kan eléyìí tí ò lè fẹnu mẹ́nu tí ò lè fètè mété tó ní kó wọn lọ sílé àwọn ọmọ abàmì tí wọ́n pè lájàntálá yìí kó náà lọ yọ sùtìyètè. Mo kà á débi tí àjàntálá ti lù lálùbami tó sì padà wálé. Ibẹ̀ ni mo ti dánu dúró. Ẹ jẹ́ n padà sẹ́yìn díẹ̀ ká wá jó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Ó lù mí bí ẹni pé kí n kú, ó fi ìyà jẹ mí bí ẹni pé kí n ṣàìsàn, ó fà mí ká bí ẹni kí ó fi orí mi na àpáta. Ọmọ náà fi ojú mi rí nǹkan. Ibi tá a ti dánu dúró ní bí ọ̀sẹ̀ 3 àbí 4 sẹ́yìn tá a ṣètò ìgbẹ̀yìn nù. Ẹ jẹ́ á tẹ̀síwájú láti bẹ̀. Ọ̀ràn náà ya àwọn tí ó wà níbẹ̀ lẹ́nu. Wọ́n ní ó mà kúkú lé o. Ohun tí ó ṣe tí bàbá fi sá wálé, ẹ kò mú oògùn lọ́wọ́ ń tan. Bàbá tún dá wọn lóhùn, ó ní oògùn àbí ńlá ojú iná ni ewùrà ń hunrun. Kí ni ẹ fi ń ṣeré yìí? Ẹni tí ó nà mí tí ó gba agbádá lára mi tí ó fi bàtẹ́ oògùn mi ṣe pàṣán nà mí. Ẹ̀yin wá rí àpò ifá mi mọ́. Ó ti gbà á, ohun gbogbo ti bọ́ mọ́ mi lọ́wọ́ pátápátá. Orí ló yọ mí tí mo tún sá. Èrò kékeré kọ́. Nǹkan ńlá ni ọ̀rọ̀ ọmọ náà. Èrò kékeré kọ́ ni ọmọ náà pa o. Ọ̀kan nínú wọn tí ó wà níbẹ̀ tún béèrè lọ́wọ́ rẹ̀ báyìí pé họ́wù ẹ̀wù àwọ̀tẹ́lẹ̀ yín dà? Ó tún gba fìlà ní. Inú bí ọkùnrin yìí. Ẹ yé bi mí ní nǹkan kí nǹkan mọ́ ò jàre. Bàbá jóná béèrè irùngbọ̀n. Irú ìbéèrè wo lẹ̀ ń bi mí yìí? Bí ó ti ń ṣe àlàyé ọ̀rọ̀ náà nínú bí ẹ dákun ẹ má bínú o, ẹ̀rọ amúlétutù yìí ló fẹ́ kó sí mi ní ọ̀nà ọ̀fun. Mò ń bọ̀. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Báyìí nínú bí ọkùnrin yìí. Ẹ yé bi mí ní nǹkan mọ́ ò jàre. Bàbá jóná ẹ̀ ń béèrè irùngbọ̀n. Mo ní ó ti gba gbogbo rẹ̀. Ẹ tún béèrè fìlà. Ẹ rò pé bí mo bá dúró kò ní gba ṣòkòtò náà pàápàá ni? A kì í mọ̀. Ẹni tí ó bá rí nínú yín tí kò bá tètè sá, olúwa rẹ̀ òun fi kú ṣeré ni o. Bí ẹ bá sì sá wálé, n ó tì yín sóde ni o. Kí ó jẹ́ pé ẹnikẹ́ni tó bá gbámú olúwa rẹ̀ gbé, olúwa rẹ̀ dáràn. Báyìí ni àjàntálá di ọ̀ràn sí ilé tí ìyá rẹ̀ kò sì lè fi ara da ìyọnu náà mọ́. Òun ọmọ burúkú yìí ó di inú igbó. Nígbà tí ó dé ọ̀hún, ó rọra fi ẹ̀tàn fi sílẹ̀. Ìyá rẹ̀ sì bá ilé wá, ó kù ọmọ náà sí ọ̀hún. Ibi tí àjàntálá ti rìn káàkiri nínú igbó, ó dé ibì kan tí àwọn ẹranko 5 wọ̀nyí wà tí wọ́n ń gbé ní ìrẹ́pọ̀.
orúkọ ìkíní ni erin, èkejì ni kìnìún, ẹ̀kẹta òun ni ẹkùn, ẹ̀kẹrin òun ni ìkookò, ẹ̀karùn-ún ewúrẹ́. Àjàntálá bẹ̀ wọ́n kí wọ́n jẹ́ kí òun máa bá wọn gbé, kí òun sì máa ṣe ìránṣẹ́ fún wọn. Ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹranko wọ̀nyí wọ́n bá fi orí korí. Wọ́n ní kò burú, kò sí ní tí fi ṣèyàn kí Àjàntálá kí ó máa ṣe ọmọ ọ̀dọ̀ fún àwọn. Ọ̀kọ̀ọ̀kan àwọn ẹranko wọ̀nyí wọ́n á máa jáde lọ láti lọ wá oúnjẹ lójoojúmọ́. Bí ẹnìkan bá lọ wá oúnjẹ, àwọn ìyókù á jókòó dè ní ilé. Ìgbà tí ẹni bá lọ wá oúnjẹ tó bá sì dé, gbogbo wọn á jọ jẹ. Bẹ́ẹ̀ ni wọ́n ti jọ ń gbé pọ̀ títí kò sì sí ìjà, bẹ́ẹ̀ ni kò sí ìta, àfi ìgbà tí ọmọ burúkú yìí tó dé sí àárín wọn. Ó ń dé sí àárín wọn, bẹ́ẹ̀ ni wàhálà dé sí àárín wọn. Bí ó ṣe dé lálẹ́ ọjọ́ yìí, ó ṣe bí ọmọlúàbí. Ó ní òun kò ní tì í fi ara òun hàn wọ́n. Ṣùgbọ́n ṣá o, nígbà tí ó di ọjọ́ kejì, Àjàntálá tìjú alẹ́ ọjọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ dé, ó ṣe bí àlejò láàrin wọn. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì, kìnìún pe gbogbo wọn jọ. Ó wí fún wọn pé níwọ̀n bí àwọn ti ní ìránṣẹ́ nísinsìnyí, ó dára pé bí ẹnìkan nínú àwọn bá ń lọ wá oúnjẹ, kí ìránṣẹ́ tuntun náà máa bá lọ. Àti Àjàntálá àti àwọn ẹran yòókù sì fi tayọ̀tayọ̀ pàtẹ́wọ́ pé ìmọ̀ràn tí kìnìún mú wá, ìmọ̀ràn tí ó dára ni. Nígbà tí ilẹ̀ ta díẹ̀, ewúrẹ́ múra, ó digbó oúnjẹ. Àjàntálá tẹ̀lé. Nígbà tí àwọn méjèèjì dé ọ̀hún, ewúrẹ́ ń wá oúnjẹ, ó ń ṣeré. Ewúrẹ́ dákẹ́. Ó wí pé òun kò ní lára lọ́jọ́ náà, pé kò tí ì gbọ́n ni. Lẹ́yìn tí ó wó oúnjẹ, ó dì í sínú àpò tán. Ó pe Àjàntálá kí ó wá gbèrú òun. Nígbà tí Àjàntálá sì dé ọ̀dọ̀ rẹ̀, ṣe ni ó di ẹsẹ̀ ewúrẹ́ mú. Ó fi ẹ̀yìn rẹ̀ lélẹ̀. Ilẹ̀ tí ó sì wà náà ni ó ti ń fà gúrúgú, tí ó sì bẹ̀rẹ̀ sí ní nà á. Ó na ewúrẹ́. Ewúrẹ́ ń ké, ṣùgbọ́n kò rí ẹni gbà á. Ó fi ẹ̀yìn rẹ̀ wọ́ nílẹ̀, ó sì nà á. Nígbà tí ó sì fi ẹ̀yìn rẹ̀ wọ́lẹ̀ tán, ó wí fún ewúrẹ́ báyìí pé bí ó bá délé wí fún ẹnikẹ́ni, òun ó lù ú ní àlùpà bó bá di ọjọ́ kejì. Lẹ́yìn tí ewúrẹ́ sinmi tán, ó gbé ẹrù rẹ̀, ó ń lọ. Àjàntálá náà tẹ̀lé. Nígbà tí ó kù díẹ̀ kí wọ́n dé àgọ́ wọn, ó sọ fún ewúrẹ́ kí ó gbé ẹrù náà fún òun. Ó sì ṣe bẹ́ẹ̀. Láìpẹ́ wọ́n yọ sí abúlé. Nígbà tí àwọn ẹranko yòókù sì rí ojú ewúrẹ́, ẹ̀ẹ̀kan ṣoṣo ni gbogbo wọn ké pé háwù. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tí wọ́n sì ń béèrè ohun tí ó ṣe? Ṣùgbọ́n dípò kí ó sọ òótọ́, ó purọ́. Ó dáhùn wípé ibi tí mo ti ń wá oúnjẹ ká ni mo ti fi orí gbé ilé àwọn oyin, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ta mí. Bí mo sì ti pẹ̀yìn dà ni mo pàdé ogunlọ́gọ̀ àwọn agbọ́n tí wọ́n bò mí pitipiti. Ìwọ̀n yìí ló jẹ́ kí ìgbéǹpéjú mi kó bò, tí ojú mi sì fi pọ́n, tí ẹyinjú mi fi yọ kòlòbòkòlòbò. Ní ìjọ́ kejì, ó kan ìkookò láti wá oúnjẹ. Àjàntálá tún tẹ̀lé. Nígbà tí ìkookò náà padà dé lálẹ́, ojú rẹ̀ wú, gbogbo ara rẹ̀ sì bó fẹ́lẹ́fẹ́lẹ́. Nígbà tí wọ́n bi ohun tí ó ṣe, ó dáhùn wípé ẹ má bínú o, ó pààyàn lẹ́rìn ni o. Ohun tí ó ṣe ewúrẹ́ lánàá ni ó ṣe ìkookò lónìí. Gbogbo wa ni yóò sì ṣe káríkárí. Ewúrẹ́ wo ó lójú kọ̀rọ̀, àwọn méjèèjì sì mì orí. Ṣùgbọ́n Àjàntálá kò sọ pé òun rí wọn.
kí a má bá ọ̀rọ̀ gùn lọ títí, bẹ́ẹ̀ ni àjàntálá ṣe sí gbogbo wọn tí ó sì fi kan kìnìún. Lálẹ́ ọjọ́ tí ó fi ìyà jẹ kìnìún ni àwọn ẹranko márùn-ún yìí péjọ. Wọ́n ní ó yẹ kí àwọn wá fi àgọ́ yìí sílẹ̀ fún o, nítorí pé hílàhílo náà pọ̀ ju ti àwọn lọ. Ewúrẹ́ ní èyí tí òun rí níbẹ̀ ni pé kí àwọn má fa ọ̀rọ̀ náà gùn lọ títí, kí àwọn kúkú fi àgọ́ náà sílẹ̀ lówùúrọ̀ ọjọ́ kejì. Ìmọ̀ràn yìí tọ́ lójú gbogbo wọn. Wéré wọ́n di igbá, wọ́n di agbọ̀n, wọ́n di àwo wọn lálẹ́ ọjọ́ yìí. Wọ́n sì fi ohùn sí pé bí ilẹ̀ bá ti mọ́ hàì lówùúrọ̀ ọjọ́ kejì ni kí àwọn kó ẹsẹ̀ sí ọ̀nà. Ṣùgbọ́n gbogbo èrò tí wọ́n ń pa wọ̀nyí, ọwọ́ àjàntálá ni wọ́n pa lé o. Nígbà tí àjàntálá mọ̀ pé wọ́n sùn tán, ó mú ewé, ó sì fi ti ara rẹ̀ bọ́ sínú ẹrù tí wọ́n dì sílẹ̀. Ṣé àjàntálá pàápàá kò gùn ju ẹsẹ̀ bàtà kan àbọ̀ lọ. Ní kùtùkùtù ọjọ́ kejì, wọ́n kó ẹsẹ̀ wọn sí ọ̀nà, wọ́n ń sá lọ. Nígbà tí wọ́n rìn díẹ̀, ebi ń pa ewúrẹ́, ó sì fẹ́ jí díẹ̀ jẹ lára oúnjẹ eléyìí tí wọ́n dì sínú ẹrù. Ó sọ fún àwọn yòókù rẹ̀ pé òun fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ o, kí wọ́n máa lọ. Òun ò dé bá wọn lójú ọ̀nà, ṣùgbọ́n irọ́ ni ó pa o, oúnjẹ ni ó fẹ́ jíjẹ. Lẹ́yìn tí wọ́n lọ tán, ó bẹ̀rẹ̀ sí tú ẹrù, bí ó sì ti fi eyín já ewé tí àjàntálá di ara rẹ̀ sí. Fẹ̀rẹ̀ ni àjàntálá fò mọ́ lọ́rùn, ó lù ú, ó fẹ́rẹ̀ pa á, ó gbé mọ́lẹ̀ púpọ̀. Ewúrẹ́ kò ní gbàgbé ọjọ́ náà láéláé. Ní ìkẹyìn, ó fi ewúrẹ́ sílẹ̀, ó sì sọ fún un kí ó dí òun padà, kí ó ṣe ẹnu rẹ̀ ní déédéé síbí, kò gbọdọ̀ sọ fún ẹnikẹ́ni o. Báyìí ni ewúrẹ́ tẹ̀síwájú, ó sì wí fún un pé kí ó gbé fún ẹni tí ẹ̀rù bá kàn. Nígbà tí ewúrẹ́ dé ọ̀dọ̀ àwọn yòókù rẹ̀, ó gbé fún ìkookò. Báyìí ni ohun tó ṣẹlẹ̀ sí ewúrẹ́ ló ṣẹlẹ̀ sí ìkookò. Ìkookò náà ní ebi tí ń pa òun o. Báyìí ni ìkookò náà ní kí àwọn yòókù máa nìṣó níwájú. Nígbà tí wọ́n sì dé iwájú, ìkookò náà sọ ẹrù kalẹ̀, ó já ewé lára àjàntálá. Àjàntálá lù ú bí ẹni lu bàrà ni. Ẹ jẹ́ á dúró níbí fún ti àkókò yìí. Lágbára lọ́wọ́ Elédùmarè, à á tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. Nọ́mbà eléyìí tí ẹ lè pè mí sí tẹ́ ẹ bá ní ohun kan àbó míì tẹ́ ẹ fẹ́ bá mi sọ, +1 202 380 8501 +1 202 380 8501. Títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní láti pàdé, tiyín ní tòótọ́ Ọ̀mọ̀wé Kolawole Ladoke. Mo bẹ̀ yín o, mo rọ̀ yín, bá a ti ń ṣètò yìí náà lẹ́ ń wò, ẹ bá mi fọ́n kó kárí ilé, kó kárí oko, ẹ bá mi taari ẹ̀ kí gbogbo ayé ó lè mọ̀ wípé àtúntì bọ́ sórí afẹ́fẹ́. Ojú yìí ti náà lẹ́ o, ojú ò ní tì wá lágbára lọ́wọ́ Elédùmarè. Títí ìgbà mìíràn tá a tún pàdé, ire o.